Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update nípa àwọn Onisese àti àwọn Mùsùlùmí. Update yẹn náà ni a tún mú wá fún yín. So update eléyìí tá mú wá fún yín yìí, a fẹ́ jẹ́ kẹ́ gbọ́ fact ọ̀rọ̀ tí ó jáde ní àti ẹnu Sheikh Jaqmal. A lot of ọ̀rọ̀, a lot of àṣírí, àwọn fact ni a gbọ́ pé ó jáde lẹ́nu Sheikh Jaqmal. Then àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó wúwo, ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ òkodoro ọ̀rọ̀ tó jẹ́ fact, because tábáníkà wò bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ní ayé òde òní láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí, ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé reality ni, àwọn nǹkan tí àwa gan tí a ti fojú rí ní online, tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí làwọn náà ti ń witness. Alfa Jaqmal, Sheikh Jaqmal, wọ́n sọ̀rọ̀ nípa bí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń sá sí abẹ́ àwọn oníṣẹ̀ṣe, gbogbo bí wọ́n ṣe máa ń sọ pé àwọn jọ jẹ, àwọn jọ ṣe gbá, àwọn jọ ṣàwo, bí a ṣe máa rí àwọn àfáà míì tó jẹ́ pé abẹ́ àwọn babaláwo náà máa ń sá sí. A lot of àwọn ọ̀rọ̀, àwọn facts ló jáde nínú ọ̀rọ̀ Sheikh Jaqmal, and then a fẹ́ jẹ́ kí ẹ comment lọ́ndà comment section opinion tiyín nípa nǹkan tí Alfa Jaqmal tí wọ́n sọ nípa mùsùlùmí àti oníṣẹ̀ṣe. Yes, ẹ jẹ́ ká gbọ́ fact. Gbogbo àwọn ọ̀rọ̀ bí àwọn àfáà bọ́n ṣe máa ń takora wọn ní online, bọ́n ṣe máa ń búra wọn lórí social media, gbogbo ẹ̀ ní Alfa Jaqmal sọ. Inú igi ńlá kan tí àwọn èèyàn ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tóbi lérí ẹ̀kọ́ wa lọ́rùn. Kí lọ́rọ̀ náà? Òun lọ̀rọ̀ àwọn aláṣìṣe tí wọ́n ń pè ní oníṣẹ̀ṣe. Ó fẹ́ kẹ́ bá ń wọnú ẹ̀ lódìdí. Bàbá, ọ̀pọ̀lọpọ̀ messages ti wá dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ̀ pé táwọn ò bá ti gbọ́ nǹkan kan lẹ́nu yín lérí àwọn masala yìí, inú wo ti dùn. Wọ́n ń bú Ànábì wa Muhammad, wọ́n ń sọ̀rọ̀ sọ́lọ́hun, wọ́n ń fi àwọn èèyàn, wọ́n fi ń wé Ànábì wa Muhammad. Ní táwọn fẹ́ ṣe ń bẹ̀ ni pé àwọn mùsùlùmí afẹ́ ká múra ẹ ṣáájú tí a tẹ̀lé àwọn bá imam, afẹ́ lè bá wọn jà sá lè bá wọn ó tẹ̀sẹ̀ òun, ká lè fèsì wọn, ká lè bá wọn jà, ká bá wọn fà á. Wọ́n bú Ànábì wa, wọ́n sì ń bú ọ. Ọdíjà ti kún. Mà wọ́n yín sọ́tùm. Ọlọ́run ní mo pẹ̀ yín èèyàn. Ọdíjà ti kún mà wọ́n yín sọ́tùm mi rọ̀bì kún. Wá sí ti dé bá yín látọ̀dọ̀ ọba tó ní. Wá sì fa only máa fi sùdó. A sì máa ṣe ìwòsàn fún ìdọ̀tí tí ń bẹ lọ́kàn. Wàhúdà àwọn. Ìmọ̀nà ní. Wàràmàtọ̀. Àánú ní. Fún gbogbo ẹni ó bá jẹ́ mùmínì. Wá ń sọ fún wọn wà nábì wípé pẹ̀lú ọlá Ọlọ́run ti ìsìláàmù tí ó ṣe fún yín, Wa bi rahmatihi. àtàánú Ọlọ́run tó ṣe wà nábì fáwọn mùmínì. Wa bi dhalika falyafrahu. Ẹni káwọn mùsùlùmí ó máa dunnú, huwa khairun mimma yajma'un. Ọlọ́run gbé ànábì kalẹ̀ fún wa ní ìdùnnú, hudan wa bushra lil mu'minin. Ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń tako Islam, tí wọ́n sì ń bú ànábì, tí wọ́n sì ń sọ ọ̀pọ̀ nǹkan láti fi gún ànábì la lẹ́yìn tí ọ̀dá, lẹ́yìn tí ń káàkiri gbogbo ayé lónìí. Ní sọ nǹkan kan lórí ẹ̀, àmọ́ ń gbà tí Olúwa mi kádàrá pé ẹ béèrè lórí ẹ̀ yìí, wọ́n wá sọ díẹ̀, a fi yòókù pa mádìgbà míì. Kọ́sìm, àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kó wá ní ojú tí fi wo nǹkan, kó wá sì ní làákàyè tí fi ronú, kó wá sì níbi tí ta ọfà nǹkan lọ. Bí èèyàn bá ń bọ́rọ̀ bá ń ṣẹlẹ̀, ó jókòó wòye ibo ni nǹkan yìí ti wọ́, ibo ló ti sírètì. Ojú tèmi fi wò ó gẹ́gẹ́ bí wòye tèmi, òun ni wípé ogun ìbá oníṣẹ̀ṣe jà èyí tí ń lọ ní Nàìjíríà tàwa yìí lórí mídíà, torí pé ìjà yìí ìjà afẹ́fẹ́ ni, kìí ṣe físíkà ìjà. Ẹ̀rí pé orí mídíà ni ìjà wọn ti ń lọ, invisible war,
iná ni àbí èrè ìbọn sọ ni. ó wọlé sá gbogbo èbó yín lónìí ní wọlé. tọ́ra wọn ti ń jà yé àríra wa àwọn sẹ̀sì omi ń bẹ́ ń lu èbó omi ń bẹ́ ń bí ọ wà wọ́n máa sọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà wọ́n máa sọ ọ̀rọ̀ òkè ńgbọ́ wá rí bẹ́ẹ̀ kí wá ní ntí àwa mùsùlùmí lè ṣe ó ti bá wọn làdfáìsì tèmi. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé a lè ṣẹ́gun kèfèrí a sì lè ṣẹ́gun ńṣẹ̀ṣe a dààmú ara wa ni a sì fìtínà ara wa a sì níyé máa kó ìdọ̀tí bá ọ̀gá wa Muhammad lópin ìgbà tí a bá ní a fẹ́ fọ ìdọ̀tí nù fún a tó kó ìdọ̀tí bá sí. sallallahu alayhi wa sallam. torí wípé àwọn mùsùlùmí tá ń bẹ Nàìjíríà lónìí a qualify fún ẹni tí ó lè bá oníṣẹ̀ṣe ṣe fàǹfà débi tí a ń wí ni wọn kò sí ọgbọ́n tá a fi wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ẹnu a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà ajá síbi tí ò da fún mùsùlùmí a sì da ìlú rú wa ní mùsùlùmí ní dàlúrú bàbá bá wọn ṣe fàǹfà ẹnu a ní qualification ní mùsùlùmí Nàìjíríà àtàwọn àfáà wa a ní qualification tá a lè fi wí ní oníṣẹ̀ṣe lọ́wọ́ láwa tá a jẹ́ àfáà mùsùlùmí sábà bí ọ̀hún ni wípé qualification ẹyọ kan tí Ọlọ́run sọ fún Nábì òun mọ̀ fẹ́ ká tẹ̀lé oríjọ́ tá a bá ní nǹkan òun láwa tá a jẹ́ àfáà mùsùlùmí kí a tó ń wí ní oníṣẹ̀ṣe òun kálukú kàákàn à ń gbìyànjú ni àmọ́ ìgbìyànjú tá a lá ń gbìyànjú ọ̀hún kò lè tún nǹkan kan sínú Islam yọ́yà tó sọ ìsìláàmù ló kọ́ mí tí ọ̀jẹ́ ni ọgbọ́ méjì ni ọ̀kan lakundinukum waliyadin ẹlẹ́ẹ̀kejì jahidul kufara méjèèjì lọ́lọ́run ló nú alukur'an ọlọ́run ní wa nabi kuliya ayyuhal kafiruna má wulẹ̀ tu la abudu ma ta'buduna wala antum abiduna ma abudu ẹ̀wọ̀n nǹkan wala abudu ma lakundinukum waliyadin ìjọ tí ń bẹ Mákà tí wọ́n ń dààmú ẹ̀ ọ̀nà ẹ máa ṣe tiyín kémi náà máa ṣe tèmi ìgbókò Mákà tán tó dé Madina tó di wípé wọ́n tó fẹ́ lè kó bá Ọlọ́run láti pé àwọn sáfẹ́ bàjá lóní jahidul kufara wal munafikin waglus alayhim wọ́n náà wá bá wọn jà kójú wọn kó fèsì wọn Ọlọ́run padà sọ fún Muhammad àsìkò tí ó wà Mákà tí ó wípé lakudinukum waliyadin agbára ò tí ì dé ìgbà tó dé Madina tó ní jahidul kufara agbára ti dé kí ni agbára tí Ànábì lò Sheikh Abdul Hakim tó fi wí ní àwọn kèfèrí tó fi padà dídé gbogbo wọn padà sọ̀kọ́ tí gbogbo wọn di mùsùlùmí Ànábì sọ gbogbo kèfèrí di mùsùlùmí kó tó kú láyé kí ni tó fi wí ní wọn òun náà ni al-ittihad ìfọ unity al-ittihadu quwwatun unity wọ́n wà unite níjọ náà inú unite tí wọ́n wà wọ́n sì láàánú rahama bainahum òun ni tí mo wílẹ̀ kan ó ní Muhammadun Rasulullah Ànábì walladhina ma'ahu àwọn sàábé ashidda'u 'ala wọ́n bá rí kèfèrí wọ́n kà wọ́n láyà wọ́n kígbẹ́rá kèfèrí ó sì wọlé àmọ́ ń tó jẹ́ kí wọ́n rí kèfèrí wí ní pé rahama bainahum àwọn gangan fúnra wọn ò hate ara wọn wọ́n máa ṣàánú ara wọn ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ fẹ́ bá ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀wìn ìṣẹ̀ṣe ìjẹ́ àwọn àfáà mùsùlùmí sáà máa jà lórí mídíà oníṣẹ̀ṣe mélòó lẹ́rí lẹ́yìn àfáà mùsùlùmí odò ń ṣẹ̀ṣe mélòó tí wọ́n ń búra wọn lérí mídíà àwọn fọwọ́sowọ́pọ̀ lérí mídíà wọ́n sì sowọ́pọ̀ ńlẹ̀lẹ̀ àwa ò sowọ́pọ̀ mọ́sálásí a sì sowọ́pọ̀ lórí mídíà mùsùlùmí da mídíà rú àwọn oníṣẹ̀ṣe ti rí wípé àgbọ́ra wáyé ni wọ́n èdìdé tiwa bàbá wí ni wọn àfi ká kọ́ padà yanjú tí ń bẹ láàrin tiwa kọ́ yanjú bàbá rí tà ní wa yanjú lè rúnṣẹ̀ṣe kan kọ́ńkà ọ̀kanu kọ́sìm ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pe àwọn oníṣẹ̀ṣe a máa dásà kan láwọn wọn ní wíwo lẹ́nu awówó bẹ́ẹ̀ ni torí wípé tí wọ́n bá ń wípé a fẹ́ jálu àwọn mùsùlùmí lọ́la àjálù mọ́sálásí báyìí a fẹ́ bá wọn jà àjálù wọn tó bá sọ níbi ilédì wọn tí wọ́n wà wọ́n á sì wípé ẹni ọba jí olùwíwo lẹ́nu awówó ọ̀dà àjọsọ o wọn lẹ́ni ọba lu ó ti bá wọn tó bá bẹ́yìn bẹ́ bọ́jẹ́ ilé ó mú o ọ̀wá sẹ́nìkan tí ó sọ tí wọ́n èjá lu mùsùlùmí bẹ́yìn bá sọrú ẹ̀ mọ́sálásí ó ti bá ń gbà tí ó bá ikú ń bẹ́ inú mùsùlùmí náà lẹ́tìrì tí ó lè sọ fún wa pé ẹkú ń bẹ́ wọn láwọn àti sọ mọ́sálásí níṣẹ́ o
aago mẹ́rin rọ̀lẹ́ ni ò torí wípé inú mùsùlùmí lẹ́ẹ̀ ti rí mùnáfìkì ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe. bàbá. a mùnáfìkì ọ̀dọ̀ àwa mùsùlùmí lọ́wọ́ ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí mélòó nù yín ni ọ̀dọ́dọ̀ wọn gbanti ń bẹ lọ́wọ́ wọn mélòó nù yín ni ọ̀jẹ́ léréwé kó mu léréwé kó da sọ kínní kan búra ó ti yé báwọn wọn fi ní kálukú ọmọ búra ẹni tí ọba dé ọ̀dọ̀ àwọn láti jẹ òkè ńgbà tó jẹ lọ́dọ̀ wọn tó mu lọ́dọ̀ wọn tó wá lọ fẹ́ da igba wọn nù ibo wọn ti ṣerú èyí hùn ó ti yé báwọn a ní ìṣọ̀kan àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn aláwọ̀ ọ̀hún wọ́n tún máa dásà kan wọ́n ní àwọn onígbà òun gbọ́wọ́ a máa wò nù tìfì tí a bá ń wo fíìmù Yorùbá wọ́n ní báwọ̀ ọba gbá wọn gbọ́wọ́ wọ́n ní àwọ̀ àtẹ àwọ̀ àyà èyí wọn ni wípé àwọn oníṣẹ̀ṣẹ̀ òun gbéra wọn gbọ́wọ́ òun nínú èyí tó ṣẹlẹ̀ ńjọ́ tí wọ́n mú ta lọ́lọ́hun níjọ́ wọn mú gbogbo ohun tó lò nínú sẹ́ẹ̀lì ńbẹ̀ kò sí oníṣẹ̀ṣẹ̀ kan tí wọ́n padà lẹ́yìn rẹ̀ gbogbo wọn dó ti gbọ̀n ibáyìí ni wọ́n wá dó ti ọ̀hún tán ń jáde wọn á fún mọ́tò wọ́n yìí kọ́mpẹ́sẹ̀tì rẹ̀ ìwọ́n tó jẹ́ mùsùlùmí ìwọ́n lídìí ogun kan fún Islam kí ogun ọ wá yí ọ lọ́wọ́ ó gbé ọ sírú pòsíṣàn títa lọ́lọ́run wà ọ wá de tí àfáà tí ó jáde wípé òun mọ̀ rí àbí kò dé tí mùsùlùmí tí ó wípé àjọ pálí rẹ̀ ni wọ́n da ọ̀dà ìyàwó jẹ́ ọ gbé òun ní rí ẹnìkan sàánù rẹ̀ ó pe ànábì ti kú àwọn àlùmọ̀ rẹ̀ ló yẹ kó dìde níjọ́ tó bá pa ànábì ó wá ní ẹnìkan kó dìde ó wá padà yá àwọn oníṣẹ̀ṣẹ̀ òun náà ní ó padà wá ní ẹ ṣàánú ẹ̀ wọ́n wá gbà ọ́ lẹ̀ wọ́n bá gbọ́ ọ lẹ̀ tán wọ́n tún wá fún ọ mọ́tò tí àwọn mùsùlùmí ò fún ọ wọ́n bá ní sọ ó sì ṣẹ̀ṣẹ̀ alóhùn ó ṣe wọ́n ti gbà bẹ́ẹ̀. a ní qualification àwọn nǹkan yìí kẹ́nu wa mùsùlùmí ó bò ká sì ṣọ̀kan kí mùnáfìkì ọmọ wà nù wa ká sì nífẹ̀ẹ́ ara wa ká má hate ara wa ká sì má bára wa jà ká sọwọ́pọ̀ báyìí ká ní ulfa al-indimaj tam ká ní tá a bá ní láàrin ara wa la lè fi kọ́ńkà oníṣẹ̀ṣe àmọ́ngbà tẹ̀ níyùn ẹ wá lẹ́ kọ́ńkà wọn kò sí ní tá a lè fi wíìnì wọn tá a bá ti wá rí pa a lè wíìnì wọn àwa ní lo jahidiluku fara ma lónìí ní tá a máa lò ní lakundinukum waliyadin ká gbé ìgbésí ayé ìlú ká lòlú kọ́sìm àsìkò òun dé ń bọ̀ wá fi ákìrì saman ó dé tán bí n bá sọ takò mí o àmọ́ tó bá yíyá ẹni Ọlọ́run bá ní ọba láyé ńjọ́ náà ẹ padà wípé àtàyè ṣe sọ àsìkò náà dé tán tí ẹ máa rí ilé dì lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí subhanallah tí ẹ máa rí ilé awo lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tí ẹ máa rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n mú létí mọ́sálásí báyìí lẹ́yìn mùsùlùmí ó sì ní nǹkan kan tẹ́ ṣe fún wa ojúbọ ó dúró báyìí ojúbọ ó dúró báyìí ilé àlùwàlá ó dúró báyìí ilé àlùwàlá ó dúró báyìí subhanallah èsè tí ó fi rí bẹ́ẹ̀ kọ́sìm naam àìfọwọ́sowọ́pọ̀ mùsùlùmí òun ni ó dálẹ̀ tó bá ra ẹni pé gbogbo òlú nìsín ní gbogbo ohun tí ń jẹ́ gbòòrò nìsín kò síbi kan tó lè tí wọ àfà tó bá dá àfà tó ọkọ̀ mọ́sálásí mọ́ ní gbòòrò lónìí ẹ̀yìn ìlú ni kó wá ń lọ ẹ̀yìn ìlú tó ń lọ ni bí wọ́n ti ra lẹ́ ń bí ọ̀rá lẹ̀ sí òun ṣẹ̀ṣẹ̀ ìkànnà ti ra lẹ́ bẹ́ẹ̀ ó sì ní sí ọ̀fù lọ́wọ́ bí wọ́n náà ti ní sí ọ̀fù lọ́wọ́ ìlú tá a sì wà yìí kò sí ń tọ́kan ìjọba Nàìjíríà pọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ilẹ̀ níjọba ní ilẹ̀ ní sì ń dí ìlẹ̀ lérí a sì lo sẹ̀ríà ìsìlámù ìyàyè kọ̀ọ̀nùnù wàdẹ̀ ìlà ń lò constitution là ń lò constitution kan wá sọ fún ọ pé kó o ní sí ọ̀fù èrè lọ́wọ́ tèmi náà lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ilé náà fẹ́ kọ́ lédi tiẹ̀ wọ́n wá ní kẹ́nìkan kú fẹ́ nìkan freedom of religion wà nígbà tí wàá rí bẹ́ẹ̀ àwọn àáfàá jọ̀hún irú ẹ̀ náà ń bẹ tí wọ́n ó ní ibi wọn ti ń ṣe lọ́hùn tí eléégún tóun náà pé òun gbé eégún wá síbi tán ti ń ṣe lọ́hùn tọ́ bá wá sí bẹ́ẹ̀ kí làwọn àáfàá jọ̀hún fi wá ní tí mo fi sọ pé nǹkan wọn ṣẹlẹ̀ nù tá à ní rí nǹkan kan sí kí làwọn àáfàá jọ̀hún fi kọ́ńkà níjọ́ náà òun ni wípé wọ́n bá kọ́ mọ́sálásí tẹ́lẹ̀gún bá wá jáde wọ́n wá pé ó kọ́ ọ̀rọ̀ wọ́n wá ní kégún ọ̀wọ́n lana yóò sì lana àbí kún wọn rán oyin sí wọn kún ó pé ó kọ́ ọ̀rọ̀ kún ó ní oyin irú èyí tá a fà ń dá sí àbàdàn oyin sì sí lù wọn gbogbo wọn sá ó jẹ́ kí ìbẹ̀rù ìsìlámù ó wà lára wọn níjọ́ náà gbogbo ẹ̀ làwọn ọmọ ìyá wa ti wí pé ọ̀bọ̀nù sẹ̀ríà kò sí wọnú súnà má àdìsí ànábì ó sì fẹ́ súnà ànábì ó sì fẹ́ ní gbogbo nkálukú náà ti dálẹ̀ èèyàn àti fèsì súnà nígbà fèsì súnà tán ntí wọn fi nà wá ni wọn fi nà wá yìí subhanallah ọ á kú bí a ti yọra wa ń bẹ èèyàn ní ti
ọjẹ́ wíjẹ́ hàtù nazọ́rì ti tèmi lérí eléyìí kí wàá ní advice mi lórí ẹ̀ advice mi náà ni wípé kí àwa tá a jẹ́ mùsùlùmí lórí media ni àbí lórí afẹ́fẹ́ ni ó ń kálukú ọgbà kákánukú mbẹ́ torí wípé ìjà tí a lè win òun ni ìjà tí a ń jà wọn kàkàká win ẹ̀ àdá ogun lẹ̀ nílùú Nàìjíríà à ń sì ń kíbò sí pẹ̀lú ọ̀fararọ tẹ́lẹ̀ a tún gbọ́dọ̀ jẹ́ ọjà sí pé àwọn ẹlẹ́sìn àwa látún fi wàhálà tí wa tún ba ìlú jẹ́ kún yìí tí ń bẹ lára wa yìí. bàbá rí mùsùlùmí àbá fa àti ń bá ń bú wọn kọ́ báwo ti ń bú ànábì tóun náà wá ń bú wọn kọ́. mo ti sọ mọ́rọ̀ látẹ̀kan mo ti sọ pé alákùndínù kún wàlíyà dínì ni n tí wọ́n lè fi kánu kú òun bẹ̀ nípa kí wọ́n má bú ànábì má òun náà ni kí àwa náà fi wọ́n lẹ̀ ká má bú òòṣà mọ́ ká fi wọ́n lẹ̀ níjọ́ tó o bá ṣe wáàsí kọjá ń bẹ̀ tí wáàsí bá kàn kọjá ń bẹ̀ lọ ni má dùn olórí ẹ̀ bọ́ ọ bá sì kọjá ń bẹ̀ lọ tí wọ́n bá fọ èsì fún ọ má tún dé sí padà mọ́ o ti ṣètì ọ̀rọ̀ di wípé alibalagitu ọlọ́run tó ní ń jẹ́ sí mo jẹ́ Allahumma fashahad ọjẹ́rìí mi pé mo jẹ́ o ẹni ó bá gbọ́ ọkọ gbọ́ ẹni tí ó bá gbọ́ ọkọ má gbọ́ àmọ́ àìháàtà fàátà kọ́ọ̀lù lẹ́yìtà ká wípé a pa ìṣẹ̀sí rẹ bó láti parẹ́ àwọn kèfèrí tí ń bẹ lóde òní wọ́n gbóná ju àwọn kèfèrí tí ń bẹ láyé ànábì lọ. Allahu Akbar. Wọ́n gbóná ju àwọn kèfèrí tí ń bẹ láyé ànábì gan lọ. Kọ́ra àwọn kèfèrí ayé ànábì ọ̀rọ̀ ọlọ́run ni òye wọn jóná àwọn kèfèrí tòní gbogbo alukurani àtàdísì ń bẹ lẹ́ni wọn wọ́n ti ké gbogbo ẹ̀ wọ́n ti máa wọ́n ti máa ti fún tẹ̀dọ̀ àdísì wọ́n máa ti fún tẹ̀dọ̀ inú tó sì kó bá wa jù láyé ọ̀rọ̀ sọ yìí Buhari ń bẹ́ẹ̀ o ti a padà sọ yìí tó bá di halkot inú tó kó bá wa tó fi jásí wípé wọ́n fi ń sọ̀rọ̀ sí wa sọ yìí Buhari ń bẹ́ẹ̀ àtàwọn àdísì mi tí àwọn àsáwọ̀ ń bẹ́ẹ̀ o ti yé ọlọ́run wọlé anabi Muhammad ọlọ́run fi gbogbo wa mọ̀nà ọlọ́run fi gbogbo wa mọ̀nà ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú a tún gbọ́dọ̀ tún dá sí ọ̀rọ̀ pé a bá ń ṣẹ̀ṣẹ̀ jà ń ṣẹ̀ṣẹ̀ kò ní ká bàjá a máa wá búra wa lórí mídíà ìwà eléyìí ṣe wà tí Islam kọ́ wa o ti yé báwọn àwa ara wa kakọ́ yanjú ti ń bẹ láàrin ara wa náà bàbá wa yanjú tí ìfọwọ́sowọ́pọ̀ bá ti wà láàrin sàlàfí àti sùfí gbà wọn la tó lè àmọ́ tí ọba ti sí yún lè wíni ogun tí ọba ti lè wíni kọ́ mọ́ pilẹ̀ rẹ̀ bó ti dínú salamu alaikum. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin ọ̀rọ̀ ni ó jáde lẹ́nu àfà Jaqmal yìí àwọn kan wọ́n condemn wọ́n ní pé ọ̀rọ̀ tí àfà Jaqmal sọ pé kò yẹ ká àfà Jaqmal sọ bẹ́ẹ̀ a dẹ̀ rí àwọn kan tí wọ́n ń sọ wípé òkodoro ọ̀rọ̀ pé fact ni àfà Sheikh Jaqmal ni wọ́n sọ because àwọn kan tí wọ́n ti máa ń takù àfà online wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ló máa ń yàtọ̀ bọ̀ nínú nǹkan tí àfà Jaqmal sọ àti rí àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń ṣe fídíò wípé nǹkan tí àfà Jaqmal sọ yìí pé gbogbo àwọn nǹkan tó yẹ kán ti máa sọ tẹ́lẹ̀ nìyẹn something like that aṣáà rí a lot of oríṣiríṣi fídíò but a mú wá sí orí péjì wa a fẹ́ jẹ́ kí ẹ̀yin fíwàsí wa tẹ́ wo fídíò eléyìí tí a kọ́ post nípa ọ̀rọ̀ tí àwọn oníṣẹ̀ṣe sọ wípé àwọn ti fẹ́ ṣe meeting pé àwọn ti pe meeting wípé àwọn àti àfà àwọn àti Sheikh Akeugba Gold pé àwọn ti sọ̀rọ̀ pé àwọn ti fẹ́ ṣe meeting láàfin Ọọ̀ni of Ifẹ̀ so a fẹ́ jẹ́ kí ẹ̀yin tẹ́ ti wo fídíò yẹn kẹ́ tún wo eléyìí náà kẹ́ wo reaction kẹ́ wo comment kẹ́ wo ọ̀rọ̀ tí àfà Jaqmal sọ nípa ìṣẹ̀ṣe àti àwọn àfà tí wọ́n ń takora wọn ní orí mídíà so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wọn ẹ bá wa subscribe ẹ likes ẹ comment ẹ jẹ́ ká mọ opinion tiyín so we love you all thanks for watching.